like ẹ comment kẹ́ share ó yá ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí la fẹ́ gbé yẹ̀wò lónìí gan ohun tá fẹ́ gbé yẹ̀wò lónìí gangan níbo gan là ń lọ níbo là ń lọ níbo là ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà níbo là ń lọ níbo la dé níbo la wà ẹ jẹ́ ká mọ̀ bí ìbéèrè yìí là ń bira wa ẹ jẹ́ ká mọ̀ bira wa wípé bo gangan là ń lọ lórílẹ̀-èdè nítorí wípé ayé ti dojú kejì ilé ọba ti dìde sí ilé ọba ọmọ ìyá ń dìde sí ọmọ ìyá ìgbà ìwé ìkẹyìn tọ́lọ́run sọ wípé ó máa dé ó ti ń dé àpẹẹrẹ náà lè ìta ti rí wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Ọ̀fun mi lẹ́kùn tí mo fi kò lọ bá o. Ọ̀fun mi lójú tí mo fi kò ráyọ̀. Ìmọ̀ tá à ń ṣe lórí mi lòlúwa. Níbi tá à ń lọ gangan náà ni òye wa báyìí nítorí wípé àwọn aṣíwájú kí ni wọ́n sọ wọn lẹ́nu láti ẹ̀ ti lè sọ wípé kí wọ́n pàṣẹ wípé ókè o nǹkan báyìí àfẹ́ mọ́ ó yá ẹ̀ jáwọ́ nínú ẹ̀ ìbẹ̀rùbojo wá gbayé kan ìbẹ̀rùbojo ó gbòde kan. Onílé wa bẹ̀rù àlejò abẹ́ẹ̀rí nǹkan wípé lágbára. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọba lágbára Jésù. Ìbéèrè yìí òun náà ni mo wá ń béèrè lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Odùduwà pátá wípé níbo gan là ń lọ níbo gan là ń lọ. Bí mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ àgbààgbà iná mo tún béèrè lọ́dọ̀ àwọn tó jẹ́ jàǹkànjàǹkàn aláṣẹ nínú ẹ̀sìn pátápátá. Bí mo ṣe ń béèrè nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà ni mo béèrè nínú Christianity. Mo béèrè lọ́dọ̀ àwọn tó ní kíni tí wọ́n ní ìṣẹ̀ṣe lọ́wọ́ wípé níbo gangan là ń lọ. Níbi tá à ń lọ lórílẹ̀-èdè wa kò yé wa rárá mọ́ nítorí wípé a ti sùn láti díjú gan sef ó difficult for everybody now. Ìbẹ̀rù bójó òun náà ni gbogbo ayé fi ń mí báyìí ni gbogbo ayé fi ń rìn ilé everybody fi ń jẹ ní wọ́n fi ń mu. Àwọn tá a wá ń wò gẹ́gẹ́ bí olùdarí gan wípé àwọn yìí tí wọ́n jẹ́ àgbààgbà tá a bá tiẹ̀ ti rí wọn bíi bàbá bíi ìyá ọkàn wa máa balẹ̀ àmọ́ àwọn yìí gan wá ní ìbẹ̀rù títí wọn gan wá lágbára ju àwa ọ̀dọ́ lọ. Ṣebí ìgbà táwọn àgbà bá ti wà ó yẹ kọ́kàn àwọn ọmọdé ó balẹ̀ wípé àwọn tó jẹ́ aláṣẹ àti olùdarí wà lórí ìtẹ́. Gbogbo ẹ̀yin ládéládé níbo gangan là ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà níbo la já sí báyìí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aláìgbàgbọ́ ni wọ́n ti sọ onígbàgbé tán. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe wípé ó di ẹ̀sìn mọ́ gbogbo wọn pátá wọn ti sọ wọ́n di ẹni tí ò lẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run ti sọ wọ́n di ẹni aláìní ìbẹ̀rù Ọlọ́run mọ́. Kí ló ṣẹlẹ̀ gan-an níbo gangan là ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ọ̀rọ̀ yìí là ń bira wa o níbo là ń lọ. Lágbólé onígbàgbọ́ ò lè tó tẹ́ gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látẹnu ọmọ yín Olúbísí Akínlóye òun náà ní báyìí ọmọ kò yẹ sọ kádùmọ̀ lè joyè kòlùkùlọ̀ lọ́ba lákì àti tún bẹ̀rẹ̀ báyìí o alpha and omega máa bá wa lọ ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ni ọ́ òpó ràgàdì tó solé ayéró tó bá ti wà lẹ́yìn wa ó di dandan àwa ò ní sì sọ ní inú ọ̀rọ̀ láṣẹ Elédùmarè ọba tó láyé tó ní ọ̀run. Ẹ̀yin tẹ́ ní wákàtí ọjọ́ lọ́wọ́ tẹ́ làkókò lọ́wọ́ ó yẹ bá wa pàdé darapọ̀ mọ́ wa. Ìbẹ̀rù ńlá ló gbayé kan báyìí. Boko Haram lọ́tún, Boko Halali lósì. Abẹ́ẹ̀rí nǹkan bí ọ̀rọ̀ yìí wá lágbára gidigidi gan. Ọlọ́run ọmọ wa ṣe gbà wá o. Àmọ́
gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́lẹ́sìn pátápátá lẹ́lẹ́sìn òdodo tẹ́ ń sìn lótìtọ́ àti ní òdodo Ọlọ́run sọ pé kẹ́ ẹ má bẹ̀rù pé tó nítorí pé òun wà lójú iṣẹ́ àmọ́ kẹ́ ẹ ké pe òun onígbà tí òun wà ní ìtòsí ẹ ké pe òun ní ìkọ̀kọ̀ ẹ ké pe òun lọ́sàn-án ká sì ké pe òun lóru ó di dandan òun á gbọ́ igbe wa ó ní ká má ṣe bẹ̀rù nítorí pé òun wà lẹ́yìn wa gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù nítòótọ́. àmọ́ ìmọ̀ràn sókè ni wípé ẹ̀yin àgbààgbà lórí ìtẹ́ ẹ má ṣe sùn bẹ́ẹ̀ ni ẹ má ṣe tòògbé rárá ẹ má sùn kẹ́ ẹ má tòògbé o nítorí wípé a lè sọ wípé wọn ò ní dọ́dọ̀ yín kó ṣe wípé wẹ́rẹ́ ni àwọn kinní yìí ẹ ti rí irinṣẹ́ tí wọ́n ń lò gan-an ó ní agbára àti gbọ́ wípé Christianity tún dira lọ́nú chọ́ọ̀chì ẹni tí ó máa yẹta lọ́wọ́ wọ́n máa yẹta ẹni tí ó gbébọn lọ́wọ́ wọ́n ń gbébọn. ọ̀rọ̀ wá di wípé tó o bá ti ń ṣe lórúkọ Jésù máa fi ẹ̀gbẹ́ ojú kejì kó máa fi yájú ò lè díjú dáadáa nínú chọ́ọ̀chì mọ́ ó dàbí pásítọ̀ tó ń gbàdúrà fún wèrè ni ìwọ gangan mọ́ sàsùn péye ìlọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àfikọ́ lọ́rùn jọ kó gbani. ìbẹ̀rùbojo wá gba gbogbo òde kan ó gba ayé kankan àwa mọbi tó yẹ ká sátọ̀ àmọbi tó yẹ ká sún dé àmọbi tó yẹ ká sún sí kàyéfì ńlá ló wá ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè òun ló mẹ́ni tó travel láti àìmọye ọdún lọ sí London tó wá dé Wo Road sí sọ́jọ́ táwọn olè sì gba gbogbo nǹkan pátápátá tí wọ́n ní tó tán tí wọ́n ló wọ one chance ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́ mi lé lórí níbo gangan là ń lọ orílẹ̀-èdè Nàìjíríà wá dohun ìbẹ̀rù ìlú tó sàn fún wàrà àtọyìn wá dohun àrísá ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká sùn ká ronú ẹ̀yin àgbààgbà tẹ́ sọ wípé ẹ wà lórí ìtẹ́ tẹ́ ń pe Ọlọ́run tó ń jẹ́ ní tòótọ́ ẹ jọ̀ọ́ ẹ dìde lójú oorun ẹ má ṣe sùn ẹ rántí àwọn baba ńlá a sì ẹ̀gbọ́n wípé wọ́n ní bàbá jẹ èso àjàrà eyín sì ń kan àwọn ọmọ tó bá ṣe pé lóòótọ́ ni a mọ̀ wípé àwọn baba ńlá ló jẹ èso àjàrà tó ṣe wípé àwọn ọmọ lè yín nǹkan àmọ́ àwọn ọmọ wa lè kọ́ ọ nítorí wípé ohun tá a bá fẹ́ mọ́ àwa ní láti kọ́ ní tiwa àwa ò fógun lórílẹ̀‐èdè Nàìjíríà o a ò fẹ́ wàhálà bẹ́ẹ̀ la ò fẹ́ dàrúdàpọ̀ o ìtàjẹ̀sílẹ̀ ti tó gẹ́ a ò fẹ́ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó ń kígbe fún ẹ̀san lójoojúmọ́. ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kígbe lójoojúmọ́ fún ẹ̀san ó ń kígbe lọ́sàn-án ó ń kígbe lóru ó ń kígbe kankan wípé ọmọ ènìyàn kí ló ṣe yín tó ṣe wípé ẹ jáwọ́ ní inú iṣẹ́ ibi ní ṣíṣe. ẹ̀yin aláṣẹ àti olùdarí pátápátá tẹ́ ẹ sọ wípé ẹ wà lókè ẹ wà nílé agbára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yé ta ẹ̀jẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tó ṣe wípé ẹ wà nídìí bí gbogbo ẹ̀ ṣe dàrú tó rú pọ̀ ẹ dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ rántí wípé lótìtọ́ bẹ́ẹ̀ bá káwọn ọmọ yín kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá ẹ mọ̀ lẹ́bí ẹ mọ̀ níran ẹ níran bẹ́ẹ̀ náà lẹ́lẹ́bí nítorí wípé mọ̀kànmọ̀kàn lóye kàn o oyè tó kára àwọ̀ ń bọ̀ wá kára ẹ̀ dẹ tẹ́ ẹ bá sọ pé kò kù ní kàn yín á wá ta bẹ́ni tó bá súnmọ́ ẹ̀yin náà ẹ jọ̀ọ́ torí títọ́ lọ́rùn ẹ wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé ibi tá à ń lọ gangan kò yé wa mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú tó ń sàn fún wàrà àtọyìn ti dohun àrísá báyìí ó ti dohun ìbẹ̀rù ó ti di tó o bá ti fẹ́ lọ tọ́lẹ̀tì gan sẹ̀fù nínú igbó kó o máa wọ̀ tún kó o máa wò sí ni. níbikíbi tó o bá lọ gbọ́dọ̀ mọ dira ogun kó o máa gbébọn rìn ní báyìí. ìjẹsẹ̀ ànípadà sí di ìṣẹ̀sí àwọn baba ńlá wa báyìí gangan báyìí náà. àwọn tó bá ní Ṣàngó lẹ́kàn lọ́mọ ọbẹ̀ Ṣàngó lọ́wọ́ ẹ̀ àwọn tó bá lẹ́sùn kan lọ́mọ tá sí lóríta. àwọn ọlọ́sùn kí wọ́n máa dìde kí wọ́n máa ṣe kíni kán máa dìde ogun. gbogbo àwọn ìṣẹ̀ǹbáyé pátápátá ó dàbí èyí pé òun náà ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà máa dìde fún báyìí. àrùn míyàn gbogbo wọn pátá. àwọn
àwọn tìlá ọ̀ràngún kọ́ ìṣẹ̀ṣe sì wà bíi tàtijọ́ pátápátá bẹ́ẹ̀ náà ni ṣé nǹkan yìí náà ká tún wá fẹ́ padà sí báyìí nítorí wípé ńgbà tó bá ti di wípé kẹ́ ẹ mọ́ wọnú ilé ìjọsìn kan máa pààyàn kẹ́ ẹ mọ́ kó àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kẹ́ ẹ tún wá máa gbé owó rọ̀gùnrọ̀gùn fún wọn lókù níbo gangan là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ibi tá à ń lọ òye wa mọ́ àfi kọ́lọ́run jọ kó gbani kó sọ ni kó lani. Oríṣiríṣi àwọn wòlíì èké wá ń jáde ẹni tí ò rí sọ yípo òun rí oríṣiríṣi àwọn àáfà èké ń dìde oníkálukú ẹni tí ò yẹ kó sọ ó ń sọ yípo òun sọ. àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nígbà tí dídí ohùn ọmọ Ọlọ́run bá súnmọ́ ó ní èyí ni ẹ ó fi mọ̀ ní ẹ fi mọ̀ wípé yes dídí ohùn ọmọ Ọlọ́run súnmọ́ etílé ó ní ilé ọba yóò dìde sí ilé ọba. tó bá ti ẹ̀dẹ̀ stage kan oníkálukú ọmọ jẹran ara wọn báyìí ó ní èyí ilẹ̀ ó fi mọ̀ wípé di ọmọ Ọlọ́run súnmọ́ etílé lóòótọ́ ìjẹ́ ṣe yóò báwo ló ṣe fẹ́ káwọ́ mọ́ nípasẹ̀ wo ló ṣe fẹ́ káwọ́ mọ́ kí ni ìmúra dídí ẹ̀ gangan tí ìwọ ti ṣètò sílẹ̀ lábala ọ̀dọ̀ ẹ̀ ṣé bó ṣe gbẹ̀mí èèyàn kan ló ń lépa báyìí ó sì ronú jinlẹ̀ dáadáa nítorí wípé ibi tó máa káwọ́ gangan mọ́ ò tí ì mọ̀. àrò ẹ̀yin aláṣẹ àti olùdarí àrò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Odùduwà pátápátá ẹ dìde ẹ jí ẹ má ṣe sùn nítorí wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ní agbára pípọ̀ jù ó jẹ́ ohun tó ń kọni lóminú. àwọn ọmọdé ò lè rìn kí wọ́n yan mọ́ àwọn àgbà gan ò lè rìn wọ́n lè sùn kán forí lẹ́sùn ká ayé ti wá di ayé ìbẹ̀rù ṣèbí tẹ́lẹ̀ o lè rìn kó o máa yan dáadáa àmọ́ ní ìsìn kò sí ẹ̀sìn nǹkan tó jọ mọ́ ìwọ ìyàwó dágbére fọ́kọ ẹ kó tó di pé o jáde ńlé o nítorí wípé àwọn kan sì wà alágbèrè ẹ̀dá ni wọ́n nítorí wípé tí wọ́n bá jáde látàárọ̀ wọ́n lè má wọlé fódìdí ọjọ́ mẹ́ta kò sí nǹkan tó kàn wọ́n nípa ìtọ́jú ọmọ nínú ilé excuse ti wà fún wọn àmọ́ lásìkò yìí tó o bá jáde bẹ́ẹ̀ tọ́wọ́ àwọn Boko Haram bá bà ẹ́ aláwẹ̀ ìjọdá kan ìtàn ẹ̀ nínú ńlá. ìwọ ọkùnrin alágbèrè ẹ̀dá tó sọ pé ìyàwó ilé ẹ̀ ò sí ẹ̀jọ́ ẹ lójú rárá tó o bá ti jáde létí ìyàwó ẹ̀ bá ti wà tìyàwó ẹ̀ tẹ́ ẹ bá ti ní misunderstanding ráńpẹ́ ó ṣe kí ni pẹ́rá ò ti gbéra nìyẹn o ti lọ sí ilé àlè níta àríjọ́ mẹ́ta o lè má wọlé àríjọ́ mẹ́rin o lè má wọlé wàá mọ̀ sẹ́ẹ̀dì owó oúnjẹ síyàwó ẹ̀ nínú ilé ni tó o bá ṣe bẹ́ẹ̀ ní táìmì tọ́wọ́ àwọn Boko Haram bá bà ẹ́ aláwẹ̀ mọ̀jẹ̀ tàn ẹ́ jẹ ó di gbére nìyẹn o. ìdí nìyí tó ṣe wípé lásìkò yìí a nílò láti trust ara wa ráńpẹ́ tí wọ́n bá ṣe tètè jí ní gbé èèyàn ti mọ̀ wípé yes àwọn ó dàbí èyí pé lágbájá kèrìnrìn òṣì kèrìnrìn ìyà àwọn jẹ́rìí yẹ̀ dáadáa. àsìkò yìí mọ́nìrìn kúrin o ìwọ ọmọ tó ṣe wípé belenge o sá ti mọ̀ o gbọ́rọ̀ sóbì lẹ́nu o gbọ́rọ̀ sí ìyá lẹ́nu kò sẹ́ni kankan tó jọ ẹ́ lójú pátá kíyà tó wí ogún ìwọ ti wí ọgbọ̀n àsìkò rèé láti ronú tó o bá ṣe bó ṣe máa ń ṣe é wò ó tọ́wọ́ àwọn Boko Haram bá tẹ̀ lásìkò yìí wò ó mọ̀jẹ̀ tàn ẹ́ jẹ ayé ti da ayé ìbẹ̀rù o nítorí pé ibi tá à ń lọ gangan àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ àfi kọ́lọ́run jọ̀ọ́ kó sọ ni kó gbani lókù báyìí. Christianity pátápátá ẹ jí lójú oorun
àsìkò rèé láti sátọ Ọlọ́run lọ àsìkò rèé láti lo ìwà mímọ́ pẹ̀lú Ọlọ́run àsìkò rèé láti gba àdúrà forílẹ̀-èdè Nàìjíríà kó wá agbára tó la Ìkédárì kọjá kó la Nàìjíríà kọjá Ọlọ́run jọ̀ọ́ kó sì ṣẹ́gun pátápátá kó gun ìtàjẹ̀ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin nítorí wípé ojoojúmọ́ owó náà làwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ ń kígbe fún ẹ̀san lójoojúmọ́. Nàìjíríà tó ṣe pé tó o bá lọ tẹ́lẹ̀ tó o bá débẹ̀ lọ́sàn-án ọkàn á balẹ̀ tó o bá tiẹ̀ lọ sóòtẹ́ẹ̀lì pé kó o fẹ́ lọ lọ́ǹchì sóòtẹ́ẹ̀lì gan sef ọkàn á balẹ̀ inú ẹ̀ á dùn àmọ́ lásìkò yìí kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ jẹ́ndẹ́lẹ́ agbára kábọ̀ náà mú bọ̀. Entertainment and all-round information to promote it. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information to promote your brand, your music, your skit, your business and services. Contact Kaya Radio on 0260878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ Kaya Radio ni ẹ ti gbọ́ mi báyìí Alájọ Kaneshi Trotro Station bẹ̀ la fìdí kalẹ̀ sí nílùú Accra, Ghana níbí báyìí. káàbọ̀ padà. ẹ ti rí nǹkan the queen feature náà ní ìpolówó tẹ wò tán bẹ́ẹ̀ ni àwọn eléyìí ò kì í ṣe màdàrú kò sí àgàbàgebè nínú ọ̀rọ̀ wọn rárá tó bá ṣe pé jewelries lẹ bá fẹ́ how many carat lẹ fẹ́ ni wọ́n á supply ẹ̀ fún yín ó wà lẹ́bìbà bẹ́ẹ̀ ni ojúkọ
kọ́ la fi mọ̀bẹ̀ tó ní magi o àfi tẹ́ ẹ bá mọ̀bẹ̀ yìí tá a bá bù láńbẹ́ o la tó máa mọ bó ṣe rí. tó bá yẹ ṣe wípé mọ́tò náà lẹ bá fẹ́ ní iléeṣẹ́ wọn the Queen Venture wọ́n wà ní US wọ́n wà káàkiri orílẹ̀-èdè àgbáyé pátápátá wọ́n wà ní Ìkẹjà wọ́n wà láláúsá bẹ́ẹ̀ ni. bí ó ṣe wà lókè òkun bẹ́ẹ̀ náà ni wọ́n wà káàkiri tẹ́ ẹ bá ti ẹ̀ rà tán kódà kẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ kí wọ́n bá yín kẹ́ ẹ rà tán kàn bá yín gbé wálé wọ́n máa bá yín gbé wá òótọ́ wà nínú ọ̀rọ̀ wọn dáadáa. ó máa bẹ àìsí mọ́ bẹ lọ́wọ́ Elédùmarè o. nọ́mbà àwọn tẹ́ ẹ lè fi pè wọ́n náà lẹ̀ wò lójú amóhùnmáwòrán yẹn tẹ́ ẹ bá wá sí ẹ̀kọ́ tà tí wọn tí ò bá wá tètè lọ ẹ lè kàn sí iléeṣẹ́ Kaya Radio TV nílùú Accra ní bíbá yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wa sọ̀rọ̀ náà ní +233 260 878 860. Once again, guys, +233 260 878 860. Iléeṣẹ́ Kaya Radio náà ni ẹ ti gbọ́ wá Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra Ìbẹ̀láwà. Kí nìkan tí à ń gbé yẹ̀wò ẹ má gbàgbé ẹ̀yin tèmi ó kí gbogbo ẹ̀yin tèmi pátápátá tó ṣe pé àjọ ń ṣe program lẹ́nìí yìí. Ọmọ́táyọ̀ mo kí yín gbogbo yín pátápátá ni mo kí. Janet, you are welcome. See, I've seen the wonders of your grace. I'm so sure that this is not the end. You brought me. I'm so glad you found me. You found me worthy. I can see, I can tell. And I know it's your grace for my days. Bàrà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń sọjọ́ ìbí lónìí pátápátá. Happy birthday, happy birthday. Gbogbo ẹ̀yin tèmi pátá tẹ́ wà online mo kí. A kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ Elédùmarè ọba. Bọ́dún yìí ṣe ń lọ sópin. Mi wa ò mọ̀ ní lọ sópin bẹ́ẹ̀ o. Lágbára lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ ọmọ aráyé ò ní fi ẹ̀jẹ̀ wa ṣe ìrúbọ orílẹ̀-èdè o. Gbogbo ìwọ tó ṣe wípé night club lílọ ni ó dẹ̀ kí èsàrà lásìkò yìí. Ìmọ̀ràn ni fún ẹ nítorí pé ibi tá à ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kò sẹ́ni tó yé. Ṣọ́ra láti máa lọ night club. Gbogbo ẹ̀yin tó ṣe pé area ni ẹ ti máa ṣíṣọ́ àná lẹ́gbẹ̀ẹ́ títì. Gbogbo yín pátá ẹ rọra ṣe nítorí wípé ilẹ̀ yọ̀ lásìkò yìí. Ó bẹ̀rẹ̀ gbé ìgbà àmọ́ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ Elédùmarè ọba mi òkè o. Àmọ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ kí wọ́n rò tọ́ ní inú ìrìn yín kán lè bá a.